ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Òkú Herbert Wigwe, ìyàwó àti ọmọ rẹ̀ balẹ̀ sí pápákọ̀ ofurufu ti Port Harcourt International Airport lánàá nínú àwọn páálí ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta tí wọ́n sì ṣàmì sí wọn lára pé ohun ẹlẹgẹ́ ni wọ̀nyí, ẹ rọra gbé wọn. Ìgbìmọ̀ àwọn àlùfáà fún bíṣọ̀bù àti imam ti orílẹ̀-èdè Nàìjíríà ti ṣètò ètò àdúrà ní ìlú Àbújá fún olórí ẹgbẹ́ ìdáhùn ọlọ́gbọ́n Intelligent Response Abba Kyari. Ọ̀wọ́n epo bẹntiró bẹ́lẹ̀ ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe Àbújá. Ẹ wò ó bí àwọn arìnrìn-àjò àti àwọn awakọ̀ ṣe la ìlà gígùn ní àwọn ibùdó epo ní oríṣiríṣi agbègbè ìlú náà ní ọjọ́ Ẹtì. Lóòótọ́ ọ̀tọ̀ ni ti iyọ̀ láàrin èròjà ọbẹ̀, bí kò bá sí iyọ̀ lọ́bẹ̀ ọbẹ̀ yóò di àtẹ́, kò ní ládùn kankan. Àmọ́ ẹ wo oríṣiríṣi iyọ̀ tó wà, èyí tó yẹ kí a máa jẹ, oore àti àkóbá tí ìkọ̀ọ̀kan wọn lè ṣe fún ara wa. Báyìí ni orí ṣe kómiyọ lọ́wọ́ àwọn ajínigbé tó jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Kaduna. Olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ ìjọba ní Kuriga ní ìpínlẹ̀ Kaduna ló ṣàlàyé èyí fún ikọ̀ ìròyìn. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní owó oṣù tó kéré jù tí àwọn òṣìṣẹ́ béèrè káàkiri àwọn agbègbè ìṣèlú 6 lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n rí ọwọ́ mú lọ sẹ́nu, bákan náà tí wọ́n sì tún jẹ́ ọ̀nà sí ìtura fún àwọn ilé-iṣẹ́ látàrí bí wọ́n ṣe ń ṣètò àwọn ohun èlò àtúnlò bíi rọ́bà àti irin fún àwọn ilé-iṣẹ́ kékeré àti alábọ́dé, pàápàá jùlọ àwọn tí ó nira fún láti gbé ohun èlò wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà láti òkè òkun látàrí bí náírà ṣe fẹ̀yìn lélẹ̀. Anthony Joshua fi ohun tí èèyàn fi ń jùyàn lọ hàn Ngannou pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ ìpele kejì. Àwa yóò tẹ̀síwájú sí láti ṣàtìlẹ́yìn fún ẹ̀ka ohun ọ̀gbìn ti orílẹ̀-èdè Nàìjíríà fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti àwọn olùgbé orílẹ̀-èdè yìí. Igbákejì kọmíṣánná àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì Johnny Baxter ló sọ èyí lọ́jọ́ Ẹtì níbi ìpàdé rẹ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé. Àpérò àwọn àjọ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà NLC ti kéde pé wọn kò lè bẹ̀rù láti máa lépa ìgbé ayé tó dára fún àwọn òṣìṣẹ́. Bíi wákàtí 48 ní ìkọjá ààlà sẹ̀mẹ̀sí Nàìjíríà ní àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti orílẹ̀-èdè Nàìjíríà gba ọkọ̀ akẹ́rù kan tó kó 400 àpò oúnjẹ tí wọ́n fẹ́ jí gbé lọ sí Benin Republic. Alábòójútó gbogbogbò àwọn ọlọ́pàá Inspector General Ẹgbẹ́tọ̀kun ti fòfin de àwọn oníṣẹ́ POS ní àwọn ibùdó káàkiri orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Ẹtì Friday ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ tí ń ṣàyàn tòmátì ní orílẹ̀-èdè Nàìjíríà GB Food Tomato Processing Company ní abúlé Gáfárà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ngaski ti ìpínlẹ̀ Kebbi, léyìí tí ń ṣe iléeṣẹ́ tó tóbi jù ní ilẹ̀ adúláwọ̀. Ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ aláàbò obìnrin Sister Security Agency ti ya wọ orí iléeṣẹ́ gíga àwọn ará ìbílẹ̀ Biafra tí wọ́n fòfin dè ní Mother Valley, agbègbè ìgbìmọ̀ Osu ní ìpínlẹ̀ Imo. Ẹ ṣètò ààbò tó nípọn lọ́wọ́lọ́wọ́ bí ìsìnkú Herbert Wigwe, ìyàwó àti ọmọ rẹ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní agbègbè Rivers. Mínísítà ìpínlẹ̀ fún ètò ìlera Dókítà Túnjí Aláùsá ti ṣàròyé bí àwọn òṣìṣẹ́ ètò ìlera tí ò kójú òṣùwọ̀n ṣe gbilẹ̀ láwọn ilé ìwòsàn, léyìí tó ṣokùnfà yíyọ àti títà àwọn ẹ̀yà ara káàkiri orílẹ̀-èdè yìí.
àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital Ilé Ifẹ̀ lọ́jọ́ Ẹtì ṣe ìfẹ̀hónúhàn sí ilé ìwòsàn náà látàrí ìwé gbélé tí aláṣẹ àti alákòóso ilé ìwòsàn náà kọ fún wọn. Aláké tìlú Ẹ̀gbá Ọba Adédọ̀tun Gbádébọ̀ ti pè fún ìṣọ̀kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àsìkí ìdàgbàsókè àti ìgbéga àwùjọ kò ní lè ṣẹlẹ̀ tí àwọn èèyàn kò bá gbà láti gbé nínú ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí wọn. Ìròyìn ní ìṣẹ́jú àyá òní jù báyìí lọ fún títò. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú